kú dédé àkókò yìí o gbogbo ẹ̀yin olólùfẹ́ Jígí Alára ìkànnì kẹrìnlélógún tó fìdí pagbá sílùú Ìbàdàn nípínlẹ̀ Ọ̀yọ́ níbi táwa ti máa ka ìròyìn gẹ́gẹ́ bí àkọlé ìtàn níbi tí àwọn òkè ti sọ irọ́ di ọ̀rọ̀ ká tó rọ̀rọ̀ sọ torí pẹ̀lú mi sí Odùduwà ó ní gbogbo ìròyìn tó ń jáde lẹ́nu wa orúkọ ọmọ báyìí nìjánu ọmọ okùn tẹ́rí yẹn nìjánu ẹ̀sìn Imam Abdulwaheed òun náà lórúkọ tèmi jẹ́ o akìyìn gbogbo ẹ̀yin olólùfẹ́ wa tẹ́ẹ̀lé mọ́ tẹ́tí gbọ́ ìkànnì Jígí Alára tẹ́ẹ̀lé mọ́ wò wá ojú tẹ́ fi ń wò wá kò ní fọ́ o etí tẹ́ fi ń gbọ́ wá kò ní di èwo la tó mú wá fótò ní ẹ̀tọ́ máa bá wa ká lọ. ọ̀rọ̀ mọ̀ ti di wàhálà ọ̀rọ̀ di bò lọ yà mí pẹ̀lú bí àwọn orílẹ̀-èdè àgbáyé bí wọ́n ṣe bẹ̀rẹ̀ sí ní jẹ gbèsè aláìlẹ́gbẹ́ ẹ wá wo àwọn orílẹ̀-èdè tó wà nílẹ̀ adúláwọ̀ Áfíríkà eléyìí tí wọ́n jẹ gbèsè jùlọ tí wọ́n yá owó lọ́wọ́ àjọ tó ń yáni lówó lágbàáyé International Monetary Fund àjọ IMF òbítíbitì gbèsè tí àwọn orílẹ̀-èdè Áfíríkà jẹ àjọ ìṣúná IMF àtàwọn orílẹ̀-èdè míì tó ti gòkè lágbàáyé kì í sohun tó ṣókùnkùn sí ọ̀pọ̀ èèyàn àmọ́ ṣá èyí kò ṣe àkóbá àti ọ̀pọ̀ ewu fún àwọn orílẹ̀-èdè ilẹ̀ Áfíríkà báyìí o èyí ṣe pàtàkì láti mọ̀ pàápàá jùlọ bí ó bá jẹ́ pé ẹ̀yáwó làwọn ọrọ̀ ajé bẹ́ẹ̀ ń gbára lé lórí láti fi ṣe ààyàn ìṣúná wọn àti láti ṣe àtìlẹ́yìn fún ìdókòwò tó yẹ gẹ́gẹ́ bí ìwé ìròyìn Business Insider Africa ṣe sọ bí ó tilẹ̀ jẹ́ pé àwọn orílẹ̀-èdè máa ń lo owó yá láti àjọ IMF láti fi ṣe ètò ọrọ̀ ajé wọn wíwọ gbèsè ọlọ́jọ́ gbọrọ ọmọ lè gbégi dínà ìdàgbàsókè orílẹ̀-èdè kó dínà mọ́ ìdúródédé agbára owó àti àwọn nǹkan míì lágbàáyé pàápàá jùlọ bí owó epo ṣe ń gbówó lórí lásìkò yìí ọ̀wọ́n gógó àgbáyé tàbí kó mú àdínkù bá bí owó ṣe ń wọlé lábẹ́nú àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè Mozambique lẹ́nu lọ́lọ́ yìí gẹ́gẹ́ bí iléeṣẹ́ ìròyìn Reuters àti èyí tó ń ṣẹlẹ̀ ní Angola ti tọ́ka sí àwọn ewu wọ̀nyí ọlágbára gidi o àwọn èèyàn ti taná wo ọ̀rọ̀ Mozambique nítorí ọ̀rọ̀ gbèsè ọrùn rẹ̀ àti bí ó ṣe rọrùn fún un láti san pẹ̀lú bí ọkàn gbogbo òye ṣe ń wà lókè nítorí gbèsè náà ti ń kọjá èyí tí wọ́n lè mójútó pẹ̀lú ìbẹ̀rù pé àfàìmọ̀ kí wọ́n má di èyí tí wọ́n yóò fi tipá tì kúùkù dúnadúrà lórí àwọn gbèsè náà àwọn nǹkan báyìí lè mú ìfàsẹ́yìn bá ìfẹ́ àwọn olùdókòwò láti fẹ́ kó owó sílẹ̀ lórí ọrọ̀ ajé orílẹ̀-èdè èyí ló fà á tá fi kó àwọn orílẹ̀-èdè jọ láwọn orílẹ̀-èdè ilẹ̀ adúláwọ̀ tí wọ́n jẹ àjọ eléyìí tí ó ń yáni lówó lágbàáyé tí wọ́n jẹ wọ́n lówó jùlọ nílẹ̀ adúláwọ̀. ẹ ṣeun gbogbo ẹ̀yin olólùfẹ́ wa pẹ̀lú bẹ́ẹ̀ ṣe ń tẹ̀lé wa ní gbogbo ìgbà ẹ já sáré lójú ọjà kádé tá a bá ti lọ tá a bá dé ìròyìn ó ń tẹ̀ síwájú o. Jígí Alára. bàbá ló gudu èmi ní kí n wá ṣàlàyé fún yín pé àwa ti ń lọ ni èmi àti ìyàwó mi a ti ń lọ òun ni wá ṣàlàyé fún yín. Ó ti jáde bàtà bàbá mi ni bàtà bàbá ẹ̀ a retí láti ìjọ ẹ̀. ṣe ti pín ogún bàbá yín. ọ̀rọ̀ pé wọ́n pín ogún bàbá mi kọ́ àní bàtà bàbá mi tó fẹ́ ṣò ní Jígí Alára TV ó ti jáde sórí YouTube ó ní lọ sọ. ṣe ni pọ́ńṣẹ́ ní gbogbo ẹ̀ gbogbo wa láyé. ẹ káàbọ̀ padà látọjú ọjà ẹ ṣeun tẹ́ ń tẹ́tí gbọ́ ìkànnì yìí ẹ ṣeun tí ẹ̀ ń darapọ̀ mọ́ wa ìròyìn tó kù ó sì ń tẹ̀ síwájú o wọ̀nyí ni àwọn orílẹ̀-èdè ọ̀hún o ìṣirò owó dọ́là ilẹ̀ Amẹ́ríkà ò ní wọ́n fi sí gbèsè náà orílẹ̀-èdè àkọ́kọ́ tó jẹ́ orílẹ̀-èdè ilẹ̀ adúláwọ̀ tí ó jẹ́wó jùlọ òun lórílẹ̀-èdè Egypt ó sì jẹ́wó $7,245,182,524 orílẹ̀-èdè Africa Coast lórílẹ̀-èdè ẹlẹ́ẹ̀kejì òun jẹ gbèsè $3,603,438,776 orílẹ̀-èdè ẹlẹ́ẹ̀kẹta òun lórílẹ̀-èdè Kenya orílẹ̀-èdè Kenya jẹ gbèsè $2,873,418,234 orílẹ̀-èdè Ghana ló wà ní ipò ẹlẹ́ẹ̀kẹrin pẹ̀lú gbèsè $2,728,468,500 orílẹ̀-èdè Angola ló wà ní ipò ẹlẹ́ẹ̀karùn-ún pẹ̀lú gbèsè $2,437,000
$716,676. Orílẹ̀-èdè DR Congo ló wà ní ipò ẹlẹ́ẹ̀kẹfà pẹ̀lú $2,196,550,004. Orílẹ̀-èdè Ethiopia ló wà ní ipò ẹlẹ́ẹ̀keje pẹ̀lú gbèsè $1,764,502,000. Orílẹ̀-èdè Tanzania ló wà ní ipò ẹlẹ́ẹ̀kẹjọ pẹ̀lú gbèsè $1,335,730,000. Orílẹ̀-èdè Zambia lórílẹ̀ tó wà ní ipò ẹlẹ́ẹ̀kẹsàn-án pẹ̀lú $1,271,660,000. Orílẹ̀-èdè Cameroon ló wà ní ipò ẹlẹ́ẹ̀kẹwàá pẹ̀lú gbèsè $1,152,990. Àwọn orílẹ̀-èdè tó yáwó jùlọ lọ́wọ́ àjọ MIMF lágbàáyé nìyẹn o, pàápàá jùlọ láwọn orílẹ̀-èdè tí wọ́n wà ní ilẹ̀ adúláwọ̀. Bá a ṣe wá rí àwọn orílẹ̀-èdè tó jẹ́ pé àwọn ni wọ́n yáwó jùlọ nílẹ̀ adúláwọ̀ lọ́wọ́ àjọ IMF, àwọn orílẹ̀-èdè kan wà tó jẹ́ pé owó táwọn yá òun ló kéré jùlọ. Àwọn orílẹ̀-èdè ọ̀hún lórílẹ̀-èdè Namibia, Lesotho, orílẹ̀-èdè Comoros, Djibouti, Sao Tome and Principe, Equatorial Guinea, orílẹ̀-èdè Guinea-Bissau, Cape Verde àti orílẹ̀-èdè Burundi. Èyí tí ó máa jẹ́ ìyàlẹ́nu fáwọn èèyàn ni pé ipò wo lórílẹ̀-èdè Nàìjíríà wà. Bẹ́ẹ̀ ni àfonúfodì ayé òun ọ̀run òun lórílẹ̀-èdè Nàìjíríà wà o, torí pé wọn ò yá owó tó pọ̀ jù lọ́wọ́ àjọ IMF, bẹ́ẹ̀ òun náà ni owó wọn ò kéré jù. Àfonúfodì méjì òun lórílẹ̀-èdè wa Nàìjíríà wà. Ẹ ṣeun tẹ́ tẹ́tí sí ìròyìn yìí, ẹ ṣeun tẹ́ darapọ̀ mọ́ wa. Ẹ máa bá wa fi èròǹgbà tí yín náà sábàlá àríwísí, ẹ máa bá wa pín ká. Ẹ ṣeun bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí gbọ́ wa. Ìkànnì Jígí Alára 16, bàbá gbogbo.